Ẹ̀yin èèyàn ilé ìwò lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ bí a ṣe gbọ́ o? Wọ́n ní bàbá wa Erin ńlá, wọ́n ní kí àǹtí wa fashion pé kán má jẹ́ kán wọ inú Royal Mansion o, nítorí wọ́n ní pé wọ́n lè rí àwọn, pé ibi tí àwọn rà fún wọn kan lọ dúró síbẹ̀. Ẹ̀yin èèyàn lè bí a ṣe gbọ́. Wọ́n ní ìgbà tí Queen Naomi ṣiṣẹ́ ìyanu tí wọ́n ṣe ní Àkúrẹ́, wọ́n ní gbogbo àwọn èèyàn lọ́tùn lósì obìnrin àti ọkùnrin tí wọ́n ní àìlera, wọ́n ní gbogbo wọn náà ń wá wọn lọ ṣọ́ọ̀ṣì. Wọ́n láwọn tó dẹ̀ ń lọ lé wọn náà wọ́n náà ń wá wọn lọ lé. Wọ́n ní kábíyèsí wá ní kán máa lọ sí Royal Mansion. Wọ́n ní kábíyèsí dẹ̀ take off lọ́jọ́ kejì, wọ́n ní wọ́n lọ bá wọn ní Royal Mansion. Wọ́n ní bí àǹtí wa ìdìmọ̀ pé kò ló wà bó ṣe gbọ́ pé kábíyèsí ti dé Royal Mansion, wọ́n ní bó ṣe gbéra nìyẹn tó wá bá kábíyèsí tó dúró sẹ́nu ọ̀nà géètì pẹ̀lú dráìvà ẹ̀ tó lóun fẹ́ rí kábíyèsí. Wọ́n ní kábíyèsí dẹ̀ ní ìgbà tán pé kábíyèsí lórí fóònù, wọ́n ní kábíyèsí ní kó sọ fún yín pé kó padà síbi tó ti ń bọ̀, pé kò lè rí àwọn. Wọ́n ní àǹtí wa fashion, wọ́n ní kò take ọ̀rọ̀ yìí kò mú ní kékeré rárá. Ẹ mọ̀ pé gbogbo àwọn èèyàn oríṣiríṣi ni wọ́n ń sọ lórí pé wọ́n fẹ́ ṣe return to the palace fún àǹtí wa fashion, ṣùgbọ́n kábíyèsí wọ́n ní kò tí ìyà kò tí tásìkò. Nǹkan tá a gbọ́ nìyẹn. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì dẹ̀ ní pé ó wà nínú palace, ṣùgbọ́n mi ò rí pé àǹtí wa fashion wà nínú palace. Ṣùgbọ́n èyí táwa gbọ́ allegedly tá a gbọ́ ò ní pé ó ṣì wà lẹ́kọ̀ọ́ ní ibi tí kábíyèsí ra ilé fún sí, wípé kábíyèsí wọ́n ní kò tí tásìkò láti wá sínú palace. Nǹkan tá a gbọ́ nìyẹn, ìpè tó bá tó àsìkò wọ́n á jẹ́ kó mọ̀. Wọ́n ní àtìgbà yẹn dẹ̀ ló ti ń gbé àwọn èèyàn dìde kán bóun bá kábíyèsí sọ̀rọ̀. Gbogbo àwọn tí ó invite láti wá sí palace fún ceremony àwọn ọmọ ẹ̀ láti gbóhùn ìwọ̀nù palace, wọ́n ní gbogbo wọn ó ti sú wọn torí ó ń fèní déènì fọ̀ládọ́là fún wọn ni. Wọ́n láwọn kan tiẹ̀ ti wá látòkè òun kan tó ti ra tíkẹ́ẹ̀tì tẹ́lẹ̀, wọ́n ní ṣe ni gbogbo wọn wọ́n pàdánù tíkẹ́ẹ̀tì tí wọ́n rà. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko àti ní ẹ̀yìn òdì pé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o, lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà, lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ń like, tẹ́ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé, à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Wọ́n ní kábíyèsí ní kí àǹtí wa fashion kí ó padà sí ilé ẹ̀, wípé kó padà sí ilé ẹ̀ o, wípé nítorí àwọn ò ní anything láti bá a sọ, wípé kó dẹ̀ má wá sí Royal Mansion mọ́, wípé torí Royal Mansion ló ń ṣe ilé ẹ̀, wípé ó ń tojú bọlé onílé kéré ni. Wọ́n ní nǹkan tí kábíyèsí sọ fún allegedly ni. Èyí náà rántí nǹkan tó ṣẹlẹ̀ láàrin òun àti Dr. Elizabeth, tí wọ́n ní pé méèdì Dr. Elizabeth ó sọ fún Dr. Elizabeth wípé kí wọ́n bá òun mú fóònù Dr. Elizabeth, tí wọ́n dẹ̀ fẹ́ fún ọmọbìnrin yìí ní 750,000 naira. Àmọ́ nǹkan tó wà ní orí fóònù Dr. Elizabeth tó fi ní kí méèdì Dr. Elizabeth bá òun mú.
ṣùgbọ́n ẹ̀yin ará ilé èyí tó yà wá lẹ́nu jù ni pé Dr. Elizabeth ní proof nítorí méèdì yìí gbogbo ọ̀rọ̀ tó ń sọ pátápátá ló gbà sílẹ̀ ṣó ti yé yín ẹ̀yin èèyàn ṣé ẹ mọ̀ pé tó bá jẹ́ pé Dr. Elizabeth ò ní proof ni wọ́n lè máa sẹ́ pé nítorí pé Dr. Elizabeth like Queen Naomi ò fẹ́ sẹ̀tẹ̀ up ni but wọ́n ló rí proof wọ́n nígbà tí kábíyèsí rí proof yìí wọ́n ní kábíyèsí gan ò lè sọ̀rọ̀ wọ́n dákẹ́ ni so àtìgbà yẹn ló ti ń wá kábíyèsí kiri ẹ̀yin èèyàn lè ṣe ìwà yìí ṣó bójú mu ṣé ìwà yìí dáa nítorí pé ọkọ ẹ ní pé kò tí ì tàsíkò fún ẹ láti wá sínú palace pẹ̀lú àwọn ọmọ ẹ ó bẹ̀rẹ̀ sí ṣe àwọn nǹkan tó yẹ pé kò tiẹ̀ bójú mu rárá kí ló fẹ́ fi fóònù onífóònù ṣe and royal mansion tó ń lọ ṣé lé ẹ nìyẹn ni kí ló dé tẹ́ kí n jókòó síbi tọkọ yín bá fi yín sí kí ló dé tẹ́ kí n jókòó sí ibi tí kábíyèsí fẹ́ yín sí tó jẹ́ pé ẹ máa fíràn kiri ni ẹ̀yin èèyàn legist tá a gbọ́ nìyẹn wọ́n ní ṣe ni kábíyèsí wọ́n ní kán lè padà pé no kò ní right láti wá sí royal mansion because ilé ẹ̀kọ́ nìyẹn so gist tá a gbọ́ ní ẹ̀yin ara létà ní ká mú wá fún yín tá a bá tún gbọ́ update lórí ẹ̀ a máa jẹ́ kẹ́ ẹ gbọ́ gbogbo ẹ̀yin new subscribers mi ẹ káàbọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀yin old subscribers mo dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o ní agbára ọlọ́run gbogbo yín ẹ̀ ní tọrọ jẹ ẹ̀ ní tọrọ mu o àpò yín kò ní gbẹ o ọwọ́ yín ò dẹ̀ ní kan ìsàlẹ̀ àpò ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o please share this video like and subscribe God bless you all.